àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe eléyìí ní àsọmọ fún àwọn ṣéèkì wa òun náà ni wípé àwa bọ́dà sí organize program yìí a fẹ́ jẹ́ kí ẹ gbà wá níyànjú àti àwọn borders míì náà nínú àwọn tán wà ní jòkó nípa pé bí a ṣe ń ṣe ọ̀rọ̀ sàlàfíà láwàtà jọ́dọ̀ àti nípa mímọ̀ ṣe àìlójútì sí àwọn àgbà nínú àwọn àfẹ́sìn táwàtà jọ́dọ̀ tá ń sa àìlójútì sí wọn jazakumullahu khairan. náà máa kò sí tánpẹ̀ sàlàfíà ju ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà àti àwọn àtàbí'un àti àwọn àtibá'u tabi'in ìṣẹ̀sìn bí wọ́n ṣe ṣẹ̀sìn òun náà ni wọ́n pè ní kí as-salafiyya. So tí yẹn bá sọ pé lápèjúwe ń sí pé sálàfí ni mí ní tó sọ ni pé èmi ò mò ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ àtàwọn ọmọkéwà àwọn sàhábà ibi tí mi fi ń ṣẹ̀sìn rẹ̀. So kò sẹ́ni tó lè tako kíyàn fi rẹ̀ ti sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àtàwọn ọmọkéwù rẹ̀. Kò sẹ́ni tí a sọ pé ẹ̀sìn burúkú lẹ́sìn yẹn, kò sẹ́ni tẹ́nu ẹ gbà láti sọ pé kí ni ẹ̀sìn burúkú ni. Ṣùgbọ́n ìfirẹ́ ẹni tì síbẹ̀ yẹn òun kọ́ ni iṣu. Ẹni tó fi rẹ̀ tì síbẹ̀ ṣé tòótọ́ ní táwọn sàábé àti àwọn ànábì sallallahu alaihi wasallam tẹ́ ṣe òun lòun náà ń ṣe. Ṣẹ́ni tó fi rẹ̀ tì síbẹ̀ ó lè ṣe àwọn mistakes. Ẹni tó fi rẹ̀ tì síbẹ̀ ó lè hùwà ìlẹ́kọ̀ọ́ gbà mí. So ló fi jẹ́ wípé àwa ara wa náà làá máa pera wa lákìíyèsí padà. Tàbá ti ní pé èèyàn kan tó fi rẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀, tàbá ti ní pé wọ́n ń ṣe àṣejù lórí nǹkan, àwa yòókù náà làá pàkíyèsí wọn padà. Torí pé ẹni tí òun ò fi rẹ̀ tì síbẹ̀ yẹn, òun ò lè mọ̀ nǹkan kan náà gbogbo yìí. Ojú tó dẹ̀ fi wo lẹ́yìn náà ni ó fi wo ẹ̀yìn náà. So ẹ̀yin gẹ́gẹ́ lẹ́yìn jẹ́ kọ́ máa mọ̀ wípé rárá òrítẹ́lì yìí ṣe òun ṣe ìtawà ń bẹ lórí ẹ̀. Tẹ́ ẹ bá ní àfẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀yin kankan bẹ láàrin wa, wọ́n dẹ̀ ṣe gbogbo yín pọ̀ náà. Ìtẹ́lẹ̀ ìbáṣe náà ni wọ́n gbélé wọn náà lórí ni. So ló fi jẹ́ pé kí ní a nídi ìfarabalẹ̀ pẹ̀lú ẹ̀. Ṣẹ́ni ta bá ti ní lẹ́mìí wípé gbogbo wa tá a fira wa ti sí Mùsùlùmí, sí Ìsìláàmù, in ta fẹ́ òun náà ni bóò ní gbogbo ó ṣe jọmọ àlùjánnà. So kí ní ìyà rọrùn púpọ̀. In ta bá rí ní àwọn àṣìṣe kọ̀ọ̀kan ta bá ń ṣe, a máa pàkíyèsí ara wa náà, a máa pàkíyèsí ara wa. Tí èèyàn kan bá sọ wípé mú ẹfín kálukú lẹ̀, ẹ̀yin ìyẹn ò fẹ́ jẹ́ kí Islam òdodo hàn. Ṣùgbọ́n bóò ló ṣe fẹ́ pé ẹni tó ṣàkíyèsí ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana wajadilhum billati ahsan. So a fi hikma, a fi sunna, a fi wáàsí dáadáa. Tó bá yẹ nídìí ká ṣe dìbéètì náà, a dìbéètì pẹ̀lú ọ̀nà tó dá. Ó fẹ́ dìbéètì pẹ̀lú èèyàn kan, yọ kúrò lẹ́mìí rẹ̀ wípé mo fẹ́ borí rẹ̀. Jẹ́ kó wà lẹ́mìí rẹ̀ wípé a fẹ́ kó dodo rinlẹ̀. Kò ń ṣe pé mi mo gbọ́dọ̀ borí. So tó bá yẹ pé mo gbọ́dọ̀ borí, nǹkan ó ṣe kí ni? Nǹkan ò ní dá. Torí pé tí n bá ṣe mistake mi nípa pé mo ṣe mistake náà. Torí pé àníyàn mi ni pé mo ṣàfihàn pé mo borí. Tí ó bá ti kí ń ṣe pé àníyàn mi ni pé bó làwọn èèyàn yóò ṣe wà lìjẹ́ńtà ni gbogbo nǹkan tí wọ́n èèyàn máa jẹ ọmọ náà ibẹ̀ ni màá máa tì wọ́n sí. Torí pé mi nífẹ̀ẹ́ kó ṣe wí pé kán ti ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan ráìtì ni. Pẹ́ṣà máa gbé báàgì kan máa gbé báàgì náà ni. So ló jẹ́ pé ó pàtàkì kí a farabalẹ̀ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Ẹlòmíì ń bẹ tó ṣe pé nǹkan tó ń ṣe ń sìn níbi àìfarabalẹ̀ bóyá ká tó rọ́dún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíì ó padà máa rìgírẹ́tì rẹ̀ wípé mo rẹ̀ bà nǹkan jẹ́, mo sọ̀rọ̀ sẹ́ni yìí báyìí, mo ṣe báyìí sẹ́ni, yóò padà máa rìgírẹ́tì ẹ̀. So ìgbà yẹn ní nǹkan yóò máa báyàn nú jẹ́ gan. So ló jẹ́ pé kó tó ní pé o lè mọ́ èèyàn kan wo ṣó yẹ kó o lè mẹ́rin yẹn. Ṣó yẹ kó o lè mọ́ eléyìí pàtàkì. So kámọ́dé kan ní sàlàfíà gẹ́gẹ́ bí wàhálà, àdánwò, òfò láwùjọ. Báwọn tí wọ́n gbà tí ẹ ṣe ń pìrìsẹ́ntì ẹ̀. Àwọn tó ń gbà tí ẹ wọ́n ń pìrìsẹ́ntì ẹ̀ bẹ́ẹ̀. Àwa tá a wá láà gbà tí ẹ, àwa ń ṣiṣẹ́ tó ṣe wípé wọ́n lè máa fi kàn wá ń kó sí kábára wa sọ̀rọ̀. Ẹ jẹ́ á ṣe sùúrù
fún àwọn bàbá wa fún àwọn ìyá wa mo ń sọ fún àwọn ọmọ ìyá kan ní nǹkan bí ó máa ti tó bí ọdún bíi mẹ́wàá sí ọ̀ṣọ́ tí n bá ṣe mistake so nínú kan náà àwọn institutions ni so ọmọ ìyá yìí ń sọ ìkànnì wọn ó láwọn lecturers àwọn báyìí ni wọ́n ń ṣe ọ̀tẹ́sìn ni wọ́n nǹkan kan mọ́ra wọn wọ́n á sọ fún mo ní àwọn tó pè láwọn lecturers ní tó ní ọ̀tá Islam ni wọ́n ṣé o lè sọ fún mi pé ètò fífọ̀ àwọn ẹni ní ọ̀tá Islam ṣé bàbá àti ẹni lé ṣé wọ́n sí lórí the same thing tí àwọn lecturers ní tí wọ́n wà nílẹ̀ ó ní orí nǹkan kan náà mẹ́jọ wà bóòlù ṣe bá bàbá rẹ̀ nílé tí ó fi di iṣu tó fún wa jẹ́ iṣu pẹ̀lú lecturer tó ní ẹni káwọn àánú yìí òun rọ̀ pẹ̀lú bàbá rẹ̀ lé ó ṣe bí olóńgbò tó kó sínú kìíní kan ṣùgbọ́n tó bá dọ́dọ̀ lecturer ní òun ní lẹ́ni tó lè bú tó lè sọ̀sọ̀kúsọ tó lè sọ gbogbo ẹ̀sìn so mo ní ẹ jẹ́ kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá lè ní kí wọ́n gba ń tà ń sọ táwọn bá wá gbà á wọ́n ti ṣe títí wà so kọ́lọ́run bá kí ó ṣàánú wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.